ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi àwọn òṣèré tíátà Yorùbá wọ gàù wòlíì mákọ Tibetan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn òṣèré tíátà Yorùbá wọ́n ti ń sá kìtìkàtà nítorí wòlíì mákọ Tibetan kí ló dé kí ló ṣẹlẹ̀ kí làwọn òṣèré tíátà Yorùbá ṣe fún wòlíì yìí ó mà lágbára o. Ìkànnì Digi Naija tẹlifíṣàn lẹ kalẹ̀ sí yìí ẹ dákun ẹ máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like ẹ comment kẹ́ sì máa share fídíò yìí kó máa lọ káàkiri ẹ̀yin èèyàn mi àwọn òṣèré tíátà Yorùbá mà ti wọ gàù wòlíì mákọ Tibetan pẹ̀lú bí wòlíì yìí ṣe tú àwọn ìran kan tó lágbára nípa àwọn òṣèré tíátà Yorùbá kọ̀ọ̀kan kí ni wòlíì yìí tún tú báyìí bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ gan ni kì í ní ìgbàgbọ́ nínú àwọn ìran tí wòlíì yìí máa ń sọ àmọ́ ẹ̀yin èèyàn mi eléyìí tó tú yìí nípa àwọn òṣèré tíátà Yorùbá kọ̀ọ̀kan ìran tó lágbára ni o fọ́nrán eléyìí náà tún kún òkènú ọ̀rọ̀ kì síbẹ̀ àfi kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ó yá òun rèé. Yes, the actors and actresses, they knew they are sinners. They knew they have spoiled a lot of homes. But now this is the year for them to pray for forgiveness of sin so that they will not be bereaved. So that they will not be bereaved. Then when you look at all what they are doing in the acting sector, it's too barbaric. It's not a thing we can write home about when they say they go to locations. You know me and you know I will never lie. And I'm not in a hurry over anything. I want to make me happy that I start doing good every day till I will die. And I use every day as if it's my last day. Ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Prophet mákọ Tibetan yìí kí lè ròǹgbà yín nípa ìran tí Prophet yìí tún rí sí àwọn òṣèré tíátà Yorùbá ó lágbára o ẹ máa fèròǹgbà yín sí kọ́mẹ̀ǹtì kájọ máa gbọ́rọ̀ yìí yẹ̀ wò títí dìgbà míì tátùjọ máa pàdé ìkànnì Digi Naija tẹlifíṣàn ní kẹ́ ẹ máa wò lóòrèkóòrè ẹ sì má gbàgbé láti máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like ẹ comment kẹ́ sì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.